A kú dédé àkókò yìí ní gbogbo tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa ní ìkànnì Ajara Malifa TV. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ tí a darapọ̀ mọ́ wa ní ìkànnì Ajara Malifa TV, ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button, ẹ like, ẹ comment, ẹ share. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó la gbọ́ pé wọ́n ti rí àṣeyọrí kan ṣe tá a bá gbàgbé nìkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Ní fọ́nrán kan ló ń léde yẹn, fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí, níbi tí a ti rí ẹnìkan eléyìí tó dàbí eré orí ìtàgé, eléyìí tó yọ ìbọn lójúmọmọ, tó bẹ̀rẹ̀ sí ní tú àwọn mẹ́ta kan ká, tó sì ń lé ọ̀kan lára wọn léyìí tó lé wọ ọgbà. Ẹ máa wo fọ́nrán náà bó ṣe ń lọ yìí. Ó lé wọ ọgbà rẹ̀ tó sì fẹ́ fi ìbọn gba góòlù olówó iyebíye eléyìí tó lò sọ́rùn lọ́wọ́ ẹ̀. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ṣe fìdí ọ̀rọ̀ náà múlẹ̀, wọ́n ní ó padà yin ìbọn lu ẹni tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní tọ́ni tí wọ́n sọ wípé ó jẹ́ gbajúgbajà olókoòwò eléyìí tí wọ́n sọ wípé ó gba góòlù ní ọrùn rẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn náà múlẹ̀, ìyẹn ọ̀daràn afurasí eléyìí tí wọ́n porúkọ ẹ̀ ní John. Afurasí náà ni wọ́n sọ wípé wọ́n ní nígbà tó gba góòlù náà ló lọ tà ní mílíọ̀nù 4 náírà. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ṣe sọ, wọ́n ní pẹ̀lú iṣẹ́ ìwádìí eléyìí tí wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n rí wípé ní ọjọ́ 18 oṣù kẹjọ ọdún 2025 ní àkálẹ̀ CCTV yẹn ló fi wọn gbogbo àwọn tí wọ́n wà níta òde eléyìí tí ó jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹ̀, tá a fi rí ẹni tí wọ́n porúkọ rẹ̀ ní John Samuel yìí, eléyìí tí wọ́n ní ó jẹ́ wípé ó ṣẹ̀ṣẹ̀ tí ọgbà àtúnṣe dé, eléyìí tí wọ́n ní ẹ̀sùn ìdigunjalè bí ọ̀pọ̀lọpọ̀ mu òun náà ni wọ́n wé mọ́ lẹ́sẹ̀ nígbà náà tó fi lọ́ọ́ ṣe ẹ̀wọ̀n ọdún 6 nílé ọgbà àtúnṣe. Wọ́n ní kò pẹ́ tó dé láti ọgbà àtúnṣe náà ló jẹ́ wípé ó tún bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀daràn náà, eléyìí tí ó ti jẹ́ pé gbogbo agbègbè Èkó ní agbègbè kan eléyìí tí wọ́n pè ní Allen ló jẹ́ wípé ìyẹn ní Ìkẹjà ní agbègbè Allen Avenue. Wọ́n níbẹ̀ ló jẹ́ pé gbogbo ohun tó ń ṣe pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ eléyìí tá a mọ̀ sí gold jewelries lòun máa ń jágbà lágbègbè náà. Ní ìbámu pẹ̀lú eléyìí ní iléeṣẹ́ ọlọ́pàá fi wá fi léde pé àwọn ti ṣe àṣeyọrí o nípa ìrọ́wọ́ tú ẹni tó jẹ́ afurasí ọ̀daràn John Samuel náà, eléyìí tó jẹ́ gbajúgbajà ajá ẹ̀ṣọ́gbà àti wípé apànìyàn, àti eléyìí tó jẹ́ pé wọ́n ní apanijayé tá a mọ̀ sí hired assassin. Wọ́n tẹ̀síwájú ọ̀rọ̀ náà, wọ́n ní nǹkan bíi ọwọ́ aago 4 ní ìrọ̀lẹ́ ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án ọdún 2025 ni a gbọ́ pé ní àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ elétò ààbò ti iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ń wá gbogbo ọ̀nà láti rí afurasí ọ̀daràn náà eléyìí tí wọ́n ní ó farasin sí ibì kan. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní afurasí ọ̀daràn náà òun ni wọ́n pè ní ọmọ ọdún 28 eléyìí tó wá láti ìpínlẹ̀ Akwa Ibom. Wọ́n ní wọ́n rí ní Ẹ̀pẹ́ ní agbègbè ibi tó lọ fi ara tì sí ní Ẹ̀pẹ́. Ní ìbámu pẹ̀lú eléyìí, látàrí ìṣẹ̀lẹ̀ kan eléyìí tó ṣẹ̀, eléyìí tó ti fi ìbọn gba góòlù lọ́wọ́ ẹnìkan tí wọ́n porúkọ rẹ̀ ní Gbénga Obama, eléyìí tó jẹ́ olókoòwò yẹn ní agbègbè Ìkẹjà tí wọ́n sọ wípé lójúmọmọ ní agbègbè Gbajobi Street, Allen Avenue níkẹjà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú ìròyìn náà ni wọ́n gbọ́ wípé wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n padà rọ́wọ́ tó ẹni tí ó jẹ́ John Samuel yìí yẹn ní agbègbè Ẹ̀pẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá wá tẹ̀síwájú, wọ́n ní nígbà tí wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú rẹ̀ ló ní lóòótọ́ lòun máa ń já góòlù gbà, ṣùgbọ́n góòlù tó ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ti tà ní mílíọ̀nù 4 náírà, yẹn 4 million naira. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wá sọ, wọ́n ní ó ta góòlù náà lówó tó jẹ́ owó yẹpẹrẹ tó rẹ́ni tó ra góòlù náà rà ní owó gọbọyè. Ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó yẹn lábẹ́ ọ̀gá yanyan CP Ọlọ́rundáre Jimoh Moshood, ó ti wá gbóríyìn fáwọn ọlọ́pàá tó dúró wámúwámú láti rí i pé wọ́n rí ọ̀daràn náà mú, eléyìí tó ti ń da gbogbo ìpínlẹ̀ Èkó láàmú, pàápàá gbogbo Ìkẹjà, eléyìí tó jẹ́ pé tẹ́ ẹ bá gbọ́ pé góòlù jí, wọ́n jí góòlù ńbẹ̀ nìkan bí ọdún mélòó sẹ́yìn sígbà tá a wà yìí. Wọ́n ní kò ṣẹ̀yìn ọ̀gbẹ́ni kan eléyìí tó jẹ́ afurasí John Samuel. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ igbákejì alukoro ní ìpínlẹ̀ Èkó yẹn DSP Babáṣèyí Olúṣèyí tó jẹ́ igbákejì alukoro ní ìpínlẹ̀ Èkó bó ṣe fi ìròyìn náà bó ṣe fìdí ẹ̀ múlẹ̀ fún alukoro ní ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ Ògùn ló ní ìròyìn eléyìí, gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn eléyìí múlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọkọ àtìyàwó tó jẹ́ wípé wọ́n ní wọn ò lè ṣe kán má jà ìjà àjàkú àkàtà. Wọ́n ní ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ìyẹn CP Lánrè Ògúnlọ́wọ̀ ó ti wá fi ọ̀rọ̀ náà ó ti fi léde o wípé kí gbogbo àwọn tí wọ́n jẹ́ olùgbé agbègbè kí wọ́n máa fura láti wípé ohunkóhun tó bá ní ṣe
pẹ̀lú ọ̀rọ̀ lọ́kọ-láyà eléyìí tó bá ti ń ṣeé ṣe kó mú ẹ̀mí lọ, wọ́n ní kíkó wá wọn kó máa fura sí i. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn lábẹ́ ẹni tó jẹ́ ọ̀gá yányán ìyẹn CP Lanre Ògúnlọ́wọ̀ PhD bó ṣe sọ léè tí iléeṣẹ́ alukoro fi léde látẹnu ẹni tó jẹ́ alukoro ìpínlẹ̀ Ògùn ìyẹn CSP Ọmọlọ́lá Odùtọ́lá. Wọ́n ní ìbámu pẹ̀lú fọ́nrán kan eléyìí tó bẹ̀rẹ̀ sí ní jà ràìnràìn lórí ẹ̀rọ ayélujára ìyẹn látàrí ọkùnrin kan eléyìí tí wọ́n ló kàn ṣàdédé lu ìyàwó rẹ̀ gidi gan ìyẹn Rukayat Quadri ní ilé wọn tí wọ́n pè ní Ìléṣè Ìjẹ̀bú ní ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún 2025 níbi tí wọ́n ti sọ wípé wọ́n ní ẹni tí ó jẹ́ ọkọ náà wọ́n ló mú àwọn ohun ìjà olóró lóníranran tó fi bẹ̀rẹ̀ sí ní lu obìnrin náà ní agbègbè kan eléyìí tó jẹ́ ti Ìléṣè. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìgbẹ̀bà lórí sí ọ̀rọ̀ náà tí ní Ìjẹ̀bú Òde tí wọ́n sáré lọ sí agbègbè náà láti dóòlà ẹ̀mí obìnrin eléyìí tí ọkọ rẹ̀ tó lù lálùbami ẹnu. Ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ yìí wọ́n ní kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wá fi ọ̀rọ̀ náà léde pé kí kálukú wa ká wà lójúfò ká gbìyànjú láti rí wípé a kì í bo ohun tí kò yẹ ká bò, a kì í bò mọ́ra. Wọ́n ní pàápàá jùlọ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọkọ àtìyàwó tá a bá ti kẹ́fí pé ó ti ń di ìjà eléyìí tó ti ń di pé ó lè mú ẹ̀mí lọ. Wọ́n lẹ́nikẹ́ni tó bá ní ìrànlọ́wọ́ láti ṣe kó tètè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá kọ́lọ́pàá lè tètè bá wọn dá sí i nítorí wípé ẹlẹ́ṣẹ̀ kan kò gbọdọ̀ lọ láì jìyà wípé ìṣọwọ́ tí wọ́n fi ń lu obìnrin lẹ́nu ọjọ́ mẹ́ta yìí eléyìí jẹ́ ohun tí kò dáa lábẹ́ òfin èyí tí òfin sì koro ojú sí. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ti wá sọ wípé àwọn ti rọ́wọ́ tó ọkùnrin náà eléyìí tó jẹ́ afurasí ọ̀daràn nínú fọ́nrán eléyìí tí wọ́n ní ó tàn kálẹ̀ yìí o láti lè jẹ́ pé kó fojú ba ilé ẹjọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn yẹn lábẹ́ ọ̀gá yányán CP Lanre Ògúnlọ́wọ̀ PhD ti wá sọ fún gbogbo ìlú pé ẹ dákun dábọ̀ tẹ́ bá rí ohun tẹ́ ní ṣe tó ní ṣe pẹ̀lú pé ó lè mú ẹ̀mí lọ ẹ má jẹ́ ká dákẹ́ wípé kò sí èyí tó kàn wá àbúrò oníṣọ̀kan gbogbo wa. Èmi náà ń ṣàmì lápá bí yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ tẹ́ ẹ darapọ̀ mọ́ ní ìkànnì Hajara Malifa TV ẹ dákun ẹ subscribe sí ìkànnì yẹn on notification button ẹ like ẹ comment ẹ share àjọṣepọ̀ wa tẹ́ rí yẹn náà la fi lè ṣe àṣeyọrí. Ẹ jẹ́ ká pàdé ní comment section kí lójú wòye yín. Ẹ bá wa pín fọ́nrán yẹn bá wa share ẹ jọ̀ọ́ lágbára Ọlọ́run bá àbúrò oníkọ́gun sẹ́ẹ̀dẹ̀ kó wà wá inú àwọn ohun tẹ́ ẹ fẹ́ fi tó wa létí àbí tẹ́ ẹ fẹ́ sọ fún wa tẹ́ ẹ sì fẹ́ ká gbé sórí amóhùnmáwòrán tiwa ẹ lè bá wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára yẹn hajiyaraMalifa@gmail.com adjiya bá a ṣe pa Hajiyara Malifa yìí FECO síwájú ẹ̀ @gmail.com ò tàbí kẹ́ ẹ wo bá ò wá tẹ́ ẹ bá débẹ̀ ẹ rí bá a ti ṣe kọ́ síbẹ̀ yẹn Hajiyara Malifa @gmail.com bó jẹ́ ojú òpó yẹn náà bó sì jẹ́ lójú àwọn òpó ayélujára wa gbogbo bó sì jẹ́ nínú comment section yìí náà ẹ láǹfààní láti fi ọ̀rọ̀ sílẹ̀ ńbẹ̀ láti lè jẹ́ kí a wo ohun tí ó ní ṣe pẹ̀lú ohun tẹ́ ẹ fẹ́ bá wa sọ láti lè bá yín gbé sórí ìkànnì yìí. Ẹ ṣeun ẹ kú ìfẹ́ lónìí náà nípa náà ìfẹ́ lè ta ni síra wa títí ìgbà mìíràn tún fi nípàdé ayọ̀ má gbàgbé lẹ́ẹ̀kan sí ẹ bá wa subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button ẹ like ẹ comment ẹ share àjọṣepọ̀ wa tẹ́ ẹ rí yẹn la fi lè ṣe àṣeyọrí. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.